Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́, odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan, Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas, àpàtẹ ìtàn mọ́kúta o. Èèyàn tó bá mojú ògún ní dàbí nírè, kì í ṣàmọ̀ríwọ́. Ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò. Olùkọ́ àgbà lónìí yẹn. Gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí lókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. Olùkọ́ àgbà Laji Abbas, Ọlọ́run ọba ló rán ẹ. Ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú o, ó dọ̀wọ́ gbogbo wa. Ààrẹ òǹpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas, Ọlọ́run ló rán ẹ. Asọ̀tàn káyì, asọ̀tàn lóye o. Iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá. Ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí, èyí tó tọ́ sí ẹ. Ààrẹ òǹpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá, Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ òǹpìtàn ilẹ̀ Ìbàdàn, kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́, ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas. Ìwọ ń pátá, ìwọ ń lọ, asọ̀tàn gboyè, ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́, odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan, Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas, àpàtẹ ìtàn mọ́kúta o. Láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o. Ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀, Yorùbá ká ronú wa. Okùn ò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀, ká rántí orísun wa. Ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ, ìtàn ní òròyìn gbogbo wọn. Olùkọ́ àgbà Laji Abbas, ikú kan ò ní ẹ pa. Olùkọ́ àgbà Laji Abbas, àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́, odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan, Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas, àpàtẹ ìtàn mọ́kúta o. Mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́sí lè máa gbọ́ mi, tẹ́sí lè máa wò mí kedere. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín, ètò wa ìtàn Yorùbá, pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ òǹpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas, gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ o, mo dúpẹ́ fún Ọlọ́run ọba àṣẹ̀dáyé, ọba àṣẹ̀dọ́run, ọba tó ṣe yí pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ fún gbogbo ìyá látìlẹ́yìn mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ̀yin tó ṣe pé ẹ̀yin gangan ni ìtàn Yorùbá, ẹ̀yin gangan ni Ààrẹ òǹpìtàn. Èyí lẹ̀ ń dá aṣọ rú wa pé bó ni ìtàn àti àṣà wa, bó ni ò ṣe ní parẹ́. Mo dúpẹ́ mo mọ̀ lóore fún àwọn àtìlẹ́yìn yín, eléyìí tó gbọgbọ́n bẹ́ẹ̀ ṣe fún ìtàn wa, ìtàn Yorùbá. Torí pé ètò tá a gbé kalẹ̀ fún gbogbo ọmọ ládé, fún gbogbo ọmọ Odùduwà, iná ẹ̀ ní ètò ìtàn Yorùbá. Mo dúpẹ́ látìgbà tí a ti jọ ń bọ̀, mo dúpẹ́ gidi gan ni. Ní òní, ọ̀rọ̀ ò ní pọ̀ púpọ̀. Àkọ́kọ́, mo kí gbogbo ìlú Ìlọrin, mo kí gbogbo ọmọ bíbí Ìlọrin, mo kí gbogbo olùgbé ìlú Ìlọrin, mo sì kí gbogbo olólùfẹ́ ìlú Ìlọrin. Mo wá kí gbogbo mùsùlùmí pátá ìlú Ìlọrin àti gbogbo mùsùlùmí pátá nílẹ̀ Yorùbá. Mo wá kí gbogbo ìdílé àáfàá wa Sheikh Abdulganir Àbùtó
àti gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ Sheikh Abdulgani Àbòtó. Bá a ṣe wáyé páàrí láàrí, Ọlọ́run ló sì mọ ibi tí ẹ̀mí gbé lè pin. Kò sí ẹ̀dá tó mọ ibi tí ẹ̀mí gbé lè pin ní ayé. Kò sí ẹ̀dá tó mọ ibi tí ẹ̀mí gbé lè pin. Torí pé nǹkan ìbànújẹ́ gbáà ni, kódà ó da omi tútù sí ni ní ọkàn. Nígbà tí a gbọ́ lánàá nípa ikú Sheikh Àbòtó, àwa tá a bá ti ń tẹ̀lé Sheikh Àbòtó bọ̀ láti nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 years, ogún ọdún sẹ́yìn, a lè mọ ẹni tá à ń sọ. Àǹfààní Sheikh Àbòtó, ọ̀rọ̀ dá láhàn rẹ̀, Yorùbá dá láhàn rẹ̀, ó ní mímọ̀, odidi Àlùkùránì ń hó yayaya lórí ẹ̀ débi wípé tí bá ń ṣe wáàsí, kò sí nínú àwọn tí máa ń fi wáàsí ṣe awẹ́wà kálá fẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́run entertain èèyàn. Yóò ṣe wáàsí láti kí ìbẹ̀rù Ọlọ́run sí èèyàn lọ́kàn. Ẹni a mọ Àbòtó sí. Ṣùgbọ́n bá a ṣe páàrí láàrí, àfáà Àbòtó gbéra ó lọ sílùú ìpínlẹ̀ Niger, ó ń darí bọ̀. Tí kì bá ṣe pé ẹni tó bá jẹ́ ẹni tí ìlú mọ̀, tọ́lọ́nà ibi tí wọ́n gbà, àwọn ológun èyí sábà tó bá ti di bí ọwọ́ alẹ́ bí aago 7 mẹ́jọ, àwọn ológun èyí jẹ́ kéèyàn gbanú bárékè Sóbí, torí pé gbogbo bí tí mo mọ̀ dáadáa ni. Sóbí ńlọ́la bárékè àwọn ológun Sóbí ńlọ́la Sàó àti Ìlọrin ńlọ́wà láàlà àwọn méjèèjì. Tàbá ti kúrò ní òkè Sóbí, bárékè àwọn ológun lákàn. Tàbá ti kúrò bárékè àwọn ológun, á lọ kan ìlú Sàó. Ìlú Sàó yìí ni ibi tí wọ́n ti máa ń ṣe ìgbéyàwó fún àwọn obìnrin lẹ́ẹ̀kan náà. Kò ṣe pé ẹ̀ẹ̀kan ni wọ́n máa ń ṣe ìgbéyàwó fún àwọn obìnrin wọn. Lóòótọ́ àwọn ìdílé míì bẹ o, wọ́n lè ní àwọn ọ̀dà táwọn ṣe ni wọn ò fagídí mú yàn. Ṣùgbọ́n pé nílùú ìṣẹ̀ǹbáyé tó ti ń ṣe àṣà bẹ́ẹ̀ ti pẹ́, tó gbé ilé baálẹ̀ ọkọ ìlú náà ni wọ́n ti ń ṣe Sàó. Ó ti pẹ́ lórí àṣà yìí. Ṣùgbọ́n torí pé Sheikh Abdulgani Àbòtó ó jẹ́ ẹni tí ó gbajúmọ̀ dáadáa, iná fi jẹ́ kí wọ́n kọjá torí pé ó ti ń súnmọ́ wá alẹ́. Nígbà wọ́n lọ, tí ẹ̀ bá ti kúrò níbi bárékè ológun, á kọjá ìyànà Sóbí FM láwà débi Bùkọ́lá Olúṣọlá Sàràkí, ìmọ̀gbọ́kọ̀ bàbá Abubakar gangan, bàbá àgbà ni wọ́n fi sọ Àbàtì orí odò bí wọ́n ti ń ṣe ẹran tó jẹ́ ti ìgbàlódé. Téèyàn bá ti débẹ̀ mọ̀ pé afárá kan bẹ́ẹ̀ sí Akérébíàtà àbí kí ni wọ́n ń pe orúkọ afárá yìí, torí gbogbo ọ̀nà ibẹ̀ ni mo mọ̀. Ìgbà tí mo kọ́kọ́ dé Ìlọrin, nígbà tí màá kọ́kọ́ lọ ṣe ètò ní Ìlọrin gbàrà ní ọdún 2017, kíní ni hòtẹ́ẹ̀lì tí wọ́n gbà fún mi gbà náà, ilé ìtura. Torí mò ń wá láti Ìbàdàn wá ṣètò ni. Alẹ́ láti ṣe ètò tí màá lọ sùn sí, mo rò pé Sango ló wà. Sango. Àwọn tí wọn ò bá mọ̀ tẹ́ bá rí mẹ́sẹ̀ kọ́ Sango, àwọn mi ò rò pé Sango àbí Sango. Ìlọ Sango ìlà ń pè ní Ìlọrin. Ìlà ń pè ní Ìlọrin. Mo rò wípé gbogbo àgbègbè ni mo mọ̀ dáadáa. Torí tààrà láti, mo ti sọ fún Aare láti Sàó, tààrà títí bí ṣe ń bọ̀ gbọ̀n ọjà, bí ṣe ń bọ̀ gbọ̀n ògiri, ilé bàbá wa Emir ìlú Ìlọrin lọ́lọ́ fi orí sọ. Wọ́n ṣílẹ̀kùn fún Sheikh Abdulgani Àbòtó pé kí wọ́n kọjá. Àwọn ológun pa wọn lé gẹ́gẹ́ bí ẹni Ọlọ́run tó sì jẹ́ ẹni tó gbajúmọ̀ dáadáa nílọrin. Nígbà tí wọ́n lọ, wọ́n débi tí afárá wà tó ti kún. Afárá ìkọjá afárá ìjọba ti kọjá afárá yìí, mi rò pé afárá kankan tó ń bẹ, ó sì tún kọ ẹyọ kan níwájú ká tó dé Gàmbàrí. Tàbá ń tọ títí ń lọ, ó sì kọ ẹyọ kan níwájú. Mo rántí. A kọjá gbogbo ibi táwọn kan sọ yìí o. A kọjá bíi gáràjì, a kọjá ìyànà tó lọ sọ́nà Sango. Ẹ̀yin tẹ̀ ti súnmọ́ kíní dáadáa.
ibi tí mo pé bí tí wọ́n ti ń pẹ́wọ́ fún kòtò àbí wọn ò rí kòtò náà ni, torí pé àwọn kìíní omi ti wọ́ dé ojú àgbàrá, ibẹ̀ ni omi ti gbé ọkọ̀ wọn lọ. Kò sẹ́ni tó sojú ẹ̀, ṣùgbọ́n ẹni tí ó ṣẹlẹ̀ ojú ó yọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bí ó ṣe rí nù. Kò sẹ́ni tó mọ nǹkan kan, ṣàdé làwọn ará agbègbè kan wọ́n rí òkú ọmọdé kan nínú omi. Òkú kan mọ̀ rí, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lọ pé bóyá ẹja wò, ṣé èsì pé omi yà wọlé, ṣé èsì pé ọlọ́kadà ni, ṣé èsì pé èèyàn ni, sẹ́nìkan náà ni àbí wọ́n kù. Wọ́n gbìyànjú wọn ò rí nǹkan kan ni àwọn bá ti wọn lọ. Àmọ́ ń gbọ̀ ya ni àwọn èèyàn ní ẹja tó gbìyànjú sí wọ́n wá wọn ò rí nǹkan kan. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n wá rí táyà mọ̀ nígbà tí mọ́tò ń já sínú omi, ó ti sí abẹ́ sókè. Wọ́n wá rí táyà, èèyàn ń bẹ́ ń bí, ọkọ̀ ń bẹ́ ń bì í. Wọ́n gbìyànjú, wọ́n sì sọ fáwọn èèyàn àtàràlù àti àwọn ìjọba, wọ́n dìde. Ní fi wá rí pé ọṣẹ́ ńlá ti ṣe wá nílẹ̀ Yorùbá, ọṣẹ́ ńlá ṣe wá nílùú Ìlọrin. Àwọn mọ́tò tá à ń wò yìí àtàwọn tá à ń wò yìí, àwọn ikọ̀ bàbá wa Abdulganiyu Abdultoni lè tó ń jẹ́ ọ̀fọ̀ ńlá fún gbogbo ìlú Ìlọrin, tó sì jẹ́ àdánù ńlá fún gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá àti gbogbo ọmọ Yorùbá. Bá a ṣe wáyé páàrí láàrin Sheikh Abdulganiyu Abdultoni ó ti lọ. Ẹni tá bá wò ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí mo fi ń sọ̀rọ̀, nígbà táwọn sọ̀rọ̀ bàbá wa mú àlẹ́ àmì àbẹ̀rù, ẹni mo ṣàlàyé pé nínú àwọn onímọ̀ tó ṣe pé ọ̀nà ìsìnwáàsí wọn ó yàtọ̀. Ohun àdàbí ni wọ́n ń lò, ṣùgbọ́n ọ̀nà ìsìn ó tún yàtọ̀. Àlùkùránì sì hó yanyanyan lórí, kì í ṣẹni tí ò ní lè pe àyà kan sí àyà kejì sáyà mẹ́ta. Àwọn eléyìí odidi àlùkùránì ń bẹ nínú agbárí wọn ni. Tí wọ́n bá sì ń ṣe wáàsí, á rí ìráyé sáńbẹ̀. Ó dùn mí pé torí ọkàn tẹ̀ ti pa, ó ti ṣe kinní, app ìbá gbé kinní wáàsí wọn sí táwa náà bá wò, táwa náà bù. Ṣùgbọ́n ń jẹ́ ká gbọ́ ọ́díò wáàsí Sheikh Abdultoni, ń jẹ́ ká gbọ́ wáàsí wọn, àkàndé ká gbọ́ wáàsí wọn. ń jẹ́ ká gbọ́ ní tá a bá lè rí gbé sígìní sí, á jẹ́ ká gbọ́ tọ́lọ́mbà ní pé kí n rí wáàsí wọn kan níbí nítòsí, ká bá lè mọ̀ pé ọṣẹ́ ńlá ni tó ṣẹlẹ̀ yìí jẹ́ fún wa. Àmọ́ tá a bá rí àní bínú ni, torí ó kà mí láyà. Àbádẹ̀ wò ẹ̀kún omi, ọ̀pọ̀lọpọ̀ ibi náà tó ní àwọn ẹ̀kún omi yìí ó ti ṣọṣẹ́ ní sáà tá a wà yìí. La fi ń rọ ẹ̀yin ìjọba wa. Mo rò yí pé ṣáájú kí tí tó ṣẹlẹ̀ yóò tó ṣẹlẹ̀, àwọn kan ṣe fídíò tí wọ́n sì fi àwọn afárá tó ti já, wọ́n fi hàn wá pé afárá yìí ti já o, ẹ̀yin tẹ́ fẹ́ gbà bí o, ẹ má gbà bí o, ẹ̀kan kan wọ́n ṣe fídíò rẹ̀. Ṣùgbọ́n àwọn tó ń ṣe fídíò wọ́n ran ìlú lọ́wọ́. Nílùú Ìlọrin náà mo ń sọ o, ní gbogbo ọ̀nà tó lọ sọ́nà Ṣàngó yẹn náà ni o, torí ọ̀nà Ṣàngó yẹn tiẹ̀ ní inú àwọn ràgìdì tó gbé lọ́tún lósì, nígbà tó pélé ẹ̀sẹ̀ tó ń débẹ̀ ni wọ́n ń gbìn ìrẹsì lọ lódò lábẹ́ńbẹ̀ náà, gbogbo wọn ń gbìn ìrẹsì lọ ni. Ṣùgbọ́n tá a bá rí àwọn nǹkan tí àwọn èèyàn bá pè wá sí àkíyèsí lójú ọ̀pọ̀lọpọ̀, wọ́n máa ń takò ìjọba ni, wọ́n ń bú ìjọba ni. Wá sí bàbá wa yìí náà ni. Bí a bá wá tó pẹpẹ àjàdé lórí, wọ́n á fi ewé sí i. Wá sí tí wọ́n ṣe nípa ọ̀rọ̀ ikú, béèyàn bá kú tán bó ni yóò ṣe rí. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo wáàsí tí àfáà máa ń ṣe jù, wáàsí nípa yí pé ká gbélé ayé ṣe rere, torí pé a kú ò láyé. Sheikh Abdultoni náà ti wá lọ, ọ̀kan pàtàkì nínú ọmọ ilẹ̀ Yorùbá ni. Ọ̀pọ̀lọpọ̀
náà ni ó wàá máa mú tiẹ̀ ń bẹ̀ yìí pé ṣé bẹ́ẹ̀ yẹn ṣe ń kú ni kò ṣàìsàn kò nǹkan kò mú èèyàn lọ sí ìpínlẹ̀ Niger ó sì ti wọ ìlú Ìlọrin gbogbo ibi tó wà láti Sóbí ibi àbí láti ibi tí ìjàmbá ọkọ̀ ẹ ti ṣẹlẹ̀ sí ọjà Ìlọrin tí ó bá sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ láàrin ìṣẹ́jú 5 sí 7 èèyàn ti délé inú ìlú Ìlọrin ló ti ṣẹlẹ̀ inú ìlú Ìlọrin kì í ṣe pé bóyá ó ti ẹ̀ jìnnà rárá torí pé ibi tí mo mọ̀ ni kì í ṣe ibi tó jìnnà rárá torí pé ibi tí mo mọ̀ ni ọ̀kadà láti ọjà Ìlọrin dé Sóbí 100 naira lọ́kadà ọgbà síbi tó jìnnà rárá ìjágbọ́ wà sí sheik ààbò tó díẹ̀. Ìtumọ̀ ewé ni wípé ewé tútù tàjá. Ewé tútù ta sì tẹ̀já mi. Kèétí ìkú. Kèétí ìkú. Gbogbo àwọn ewé tí wọ́n wú ní la ilaha illallah ni wọ́n wí. Bẹ́ẹ̀ bá wá já lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ fi sí. Títí tí òkú bá ti di ohun ọgbọ́ àrùwọ̀ àwọn ewé tí wọ́n dárúkọ ọlọ́run bàbá bá jẹ́ ní ọlọ́run wọn sì bá wọn wí. Ní títorí kí wọ́n lè rán létí wípé ibi tó ọdẹ ìkòsí tó wúlò la ilaha illallah nìkan ló wúlò pẹ̀lẹ́gbẹ́ lọ́wọ́ la fi ń já ewé wà láòkùnà. Ẹ má jà ká ìjáwé kalẹ̀. Ìdá mi ti náà àwọn ni wọ́n tó ń gbé làkàtà òkú bẹ́ẹ̀ wà lábì tù ó alábí pàtàkì náà bẹ̀rẹ̀ ẹ̀ka gbé kalẹ̀. Bí ewé bá ti ń pẹ́lẹ̀ àwọn náà máa kú kì í ṣe pé wọ́n ti kú yányán ariwo tí wọ́n ń pa níbi la ilaha illallah òní jákè mọ́ ní gòkè máa ń torí wọ́n ti ń kú. Ohun wọn ò ní ìgaroro. Ẹja lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ̀dá ẹ má lùsè. Ẹ̀dá. Tó ọwọ́ kan gbogbo wa nílẹ̀ Yorùbá ọkàn gbogbo gómìnà ó sì kan gbogbo ọmọ Yorùbá bọ̀rọ̀pánà náà ni a ṣe àyájọ́ ìgbòmìnira kílẹ̀ láàpé lánàá sí 62 kọlá láàpé gbogbo ọ̀nà náà ni ọ̀rẹ́ dá a lájú wálẹ̀ láwàtá jẹ́ aláṣẹ ìlú tójú ọ̀nà ó fi máa bàjẹ́ tí ó sì fi máa gba ẹ̀mí èèyàn. Tá a bá wo ibi tí ìjàmbá yìí ti ṣẹlẹ̀ níjọ́ ilé ò pọ̀ níbẹ̀ débi tí omi ìwọ̀nba omi tí ó kọjá àtàfárá tí wọ́n ó ṣe sí ọkọ̀ gbabẹ̀ àmọ́ ńgbà ilé ti ń pọ̀ tí gbogbo nǹkan tó ti ń yàtọ̀ omi náà ń pọ̀ sí i. Afárá tó ti wá wà ń bẹ̀ tó jẹ́ ti jọ́un náà ni àtúnṣe kí wá ṣe pé nílọrin nìkan káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá ni tí afárá bá ṣe wà ẹnu bí odò nìkan náà ni wọ́n ṣe ìdáàbòbò sí lẹ́gbẹ̀ẹ́ dípò kí wọ́n ṣe látọ̀nà jíjìn níbẹ̀rẹ̀ tó bá débi odò kí wọ́n tó wá ṣe kọjá rẹ̀ dáadáa débi wípé tí omi bá ti ẹ̀kún mọ́tò tí bá ń bọ̀ omi ò ní lè kún já títì tó ṣe pé yóò wá fi lè máa wọ́ ọkọ̀ sínú odò kò sí làákàyè nínú àwọn ẹnjìníà tá à ń gbéṣẹ́ fún lọ́dọ̀ wa ibẹ̀ wo olú tí mò ń pariwo náà ṣé mọ́tò ẹsẹ̀ ń jábẹ̀ ní ẹlẹ́yẹlé níbi ààlà ìdó ti bẹ̀rẹ̀ lójú odò ẹlẹ́yẹlé ẹ lọ wo gbogbo ẹ níṣe pàkúté ikú ńlá ni kọ̀ǹtrátọ̀ tẹ́ tó wá gbéṣẹ́ fún ìjọba tàlẹ́mù ìhun kì í ṣe ìjọba tòní o kọ̀ǹtrátọ̀ tẹ́ ń gbéṣẹ́ fún èmi ọmọ kéèyàn tó kí kọ́nà ó wà ní ojú odò subhanallah kọ́nà ó wà lójú odò ó tún wá ga sókè tóbi yí pé tí tírélà bá ń bọ̀ látòkè tó bá jẹ́ fúlò tó bá fi lè já báyìí
ìsàlẹ̀ ní gbogbo tí bẹ́ẹ̀ lójú odò ó lọ́nu tí sì ń gun òkè náà tó bá fi lè fi ẹ̀gbẹ́ lélẹ̀ wàhálà ni ọwọ́ akéré jù lọ́sẹ̀ kan ọkọ̀ bíi 5 kò jà bá bẹ́ẹ̀ tíjọba bá fẹ́ nírọ̀ mo pa ẹ̀yìn àwọn èèyàn lọ ẹgbẹ́ kámẹ́rà lé wọn lọ́wọ́ kí wọ́n wá lọ dúró ń bẹ̀ ní ọjọ́ kọ̀ọ̀kan wọ́n wàá mọ̀ bóyá mo ti ẹ̀dínkù ní o àbí mo bù mọ́ ìjàmbá ọkọ̀ ní sáá odidi ọkọ̀ tó kó odidi ẹ̀gẹ́ jùà oríṣiríṣi ọkọ̀ tó kó òkúta jùà nínú odò bó ṣe wà káàkiri ilẹ̀ Yorùbá nù ìjọba ẹ̀yin lẹ̀ ń pa wá ẹ̀ sì lè bọ́ nínú ìyà Ọlọ́run Prime Minister abéwo ni ní China ó kówó jẹ nígbà wọn ẹ lọ pa China ṣòfin ọmọ ìlú wa tó bá gbé oògùn olóró fake drug ètò ṣe àwọn hard drug o bí àwọn oògùn tá a máa ń lò paracetamol nǹkan tó wá ṣe ayédèrú rẹ̀ yálà o ọ̀tá fún yẹn ni o wọn kó lórílẹ̀‐èdè ibòmíì ni o tá a bá fi lè mú a pa ni gbogbo inú wa bá dùn pé fake drug ò ní mọ wá láti China Nàìjíríà tẹ wá ń kó fake drug yìí bọ̀ òfin wo ni o lórí fake drug òfin tá a ṣe ni wípé ẹni tá a bá rí tó bá gbé oògùn ayédèrú tó lè pààyàn lára yóò lọ ẹ̀wọ̀n àbí kó san mílíọ̀nù 5 ṣẹ́rí ìjọba Nàìjíríà yóò lọ ẹ̀wọ̀n àbí kó san mílíọ̀nù 5 China tí wọn ò ti lè tà ṣùgbọ́n ẹ má lọ tà fún lumi ẹ má bà wá lórúkọ jẹ́ àápàyín ni Nàìjíríà tẹ́ ń torí rẹ̀ jà tí fake drug táwọn ọmọ Yíbò lọ kó wá tí wọ́n ń pa wá tán Nàìjíríà ní 5 million lásán sẹ́yìn tí ó tálákà ní ó pilẹ̀ lọ́mọ ṣe ní ọ̀lọ́ kóògùn ẹni tó ti lọ kóògùn rẹ̀ tẹ́ bá fi lè mú ẹ tọ́jú 5 million naira pamọ́ ìjọba Nàìjíríà owó wọn mọ̀. ilé wa ń fi àyè lẹ̀ fún wa àbàjẹ́ ó wá ń fi àyè lẹ̀ fún wa àbàjẹ́ tó wá jẹ́ nǹkan ìbànújẹ́ ó wá ń ṣẹlẹ̀ mọyẹ ẹ̀mí tí tójú ọ̀nà ti pa ẹ dákọ̀ títì kan nílẹ̀ Yorùbá tó yanjú títì ìjọba àpapọ̀ rẹ o mi ì sọ ìdáwọn stéètì ń ṣe o títì ìjọba àpapọ̀ ló ṣe títì o ẹ dákọ̀ ibi tó wà Ọ̀ṣínbàjò ń bẹ l'Ábùjá ọ̀nà Ìkẹ́nnẹ́ ìlú rẹ̀ ìlú bàbá tiẹ̀ gan ọ̀dá ìlú Ọ̀ṣínbàjò Ìkẹ́nnẹ́ ìlú bàbá tiẹ̀ ẹ̀rẹ̀ mo kó parọ́ láti yẹjọ́ ẹ pàmò ọmọ Ìkẹ́nnẹ́ ẹ ṣe fídíò ọ̀nà ìlú gbákejì ààrẹ ẹ ṣe fídíò ọ̀nà ìlú gbákejì ààrẹ ẹni wọ́n fi ọ̀nà ìlú Ìkẹ́nnẹ́ hàn wá ládàáradá ìjọba àpapọ̀ wà lè tọ́ka sí ọ̀nà kan tó yanjú ilẹ̀ Yorùbá ọ̀nà Èkó síbàdàn ẹwọ́dún tí wọ́n ti ń ṣe ní ìgbà tí wọ́n ṣe ọ̀nà Èkó síbàdàn láyé Ọbásanjọ́ tí wọ́n pa ti ìta kọ́kọ́ ń lò rẹ̀ ẹ bá ń bèrè pọ́dún mélòó wọn fi ṣe ọ̀nà Èkó síbàdàn náà ti ṣe ní ìsìn 20 ọdún ọmọ ti ń lọ lórí rẹ̀ sáyé náà là ń ṣe sélùú là ń ṣe ìlú là ń ṣe lẹ́yìn ìgbà tá ẹ̀ ń ṣe ọ̀nà Èkó síbàdàn kọ́lẹ̀ bẹ̀rẹ̀ rélùwé ojú ọ̀nà rélùwé láti Èkó Abẹ́òkúta ẹ̀mọ̀ ti ṣe débàdàn ẹ̀mọ̀ fẹ́ máa bá lọ Ìlọrin báyìí lẹ́yìn ìgbà náà gbogbo tẹ́ ẹ̀mọ̀ fi ṣe ọ̀nà rélùwé kò tó ọdún méjì tẹ́ ẹ fi parí ẹ̀ pàápàá láàrin ọdún méjì sọdún méjì ààbọ̀ ẹ parí ẹ̀ pàápàá ọ̀nà ọkọ̀ ẹ wá sétí rélùwé ẹ̀mọye èèyàn tí ń wọ rélùwé ọ̀hún ẹ̀mọye owó táwọn èèyàn fi ń wọ̀ gbogbo nǹkan láàfin lè gbádùn ìjọba ti wá àní ẹ ṣe fún wa lọ́fẹ̀ẹ́ àmọ́ ẹ mọ́ fara ni wá àní ẹ ṣe fún wa lọ́fẹ̀ẹ́ ẹ mọ́ fara ni wá torí wípé Ọlọ́run bẹ dáradára kò sí ojú ọ̀nà kankan ẹ̀mọye ẹ̀mí tó wá ń bọ́ látara ojú ọ̀nà tí ò dá ní Nàìjíríà ẹ̀mọye ẹ̀mí tí ń bọ́ látara ojú ọ̀nà tí ò dá Nàìjíríà oníwọ̀n ká àwa lágbára wa lẹ̀ lọ́wọ́ àwọn ìjọba ẹ̀ ń wò lè pa gbogbo wa tán lẹ́ẹ̀kan náà ojú ọ̀nà ọ̀dá ẹ̀mọye tí dọ́là dín ní ìsìn ṣé 740 kọ́ ní dọ́là gbogbo àwọn ìwé ìròyìn gbogbo àwọn aláṣẹ gbogbo àwọn human rights gbèsè sínú ẹ̀wọ́ wíta ìwé
nígbà strike asu Èkó kí ni wàhálà yín pẹ̀lú Èkó yìí wọ́n lọ ń blọọkù airport Èkó wọn ò ṣe kankan l'Ábújá kílẹ̀ Yorùbá ọ̀sán lè máa bàjẹ́ náà ni Àbújá ni Buhari wà international airport ń bẹ ní Àbújá náà inú tiwa náà dùn àwa náà láwọn ọmọ iléèwé kò dùn báwa náà lò ṣùgbọ́n Àbújá ń kọ́ níbi táwọn sẹ́nétọ̀ yín wà Èkó yìí náà ni kò wá sí gbogbo àwọn tí ń pera wọn lájàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kò sẹ́lẹ̀ kankan tó rí rẹ̀ wá pé dọ́là di 740 naira àárín kankan sí mo sọ ń gbà mọ́ sọ ń gbẹ́mọ́ ní kí Buhari ó tó kó bẹ̀ mo ní lọ́dún yóò bá fi parí 1000 naira wọ́n bá dọ́là lọ 1000 naira wọ́n bá dọ́là lọ ìran Haúsá kan àṣèlú rí àwọn Fúlàní àṣèlú ìlú darí ẹ mú wá ẹ bá pẹrẹ ẹrú ẹ wá ibi tẹ́ ti ń ṣèlú tó ti darí ìbí gbà Buhari ó gbàjọba lọ́wọ́ ọmọ ìyá rẹ̀ lọ́jọ́ sí ó lé ń bàlú jẹ́ náà ni ẹ̀yin náà wọ́n ń bàlú jẹ́ ni kí ló dé tí Buhari fi gbàjọba lọ́wọ́ Ṣàgàrí ó ní wọ́n ń bàlú jẹ́ ni wọ́n ń jí owó ìlú kó kí làwọn ń ṣe ní ìsìn wọ́n kó dàrú pọ̀ àbí ayé wa ń dojúrú lójoojúmọ́ síjọba lẹ́ ń ṣe sí nǹkan tá a fi gbádùn ìjọba ọ̀hún gbogbo nǹkan wá wọ́n gbogbo nǹkan nílọ́po ni èmi ò ká àkànrú eléyìí nínú ta Nàìjíríà nínú ta ayé àkànrú eléyìí ta ni ó mú wọn. àwọn òṣìṣẹ́ aláàbò ní ìpínlẹ̀ Katsina tí ààrẹ Buhari ti wá wọ́n gba àwọn ológun fún wọn kí wọ́n máa kọ́ wọn níṣẹ́ wọ́n sì fún wọn láàyè ẹ lè lò bá AK-47 àwọn ìbọn gidi wèrè la fi ń wo wèrè wọ́n láwọn tí wọ́n gbọ́dọ̀ lò ṣé Nàìjíríà náà lásìjọ wa gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá sì fọwọ́ lẹ́rán àsìkò tó yẹ ká mọ àwọn tí ń pè láfẹ́nifẹ́re ni ẹ jáde ẹ sọ̀rọ̀ ẹ ṣe rálì lórí irú eléyìí pé tó gbé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ lẹ Yorùbá ẹ jágbe ti Tinubu ti pé ààrẹ tó fẹ́ jẹ lòun dùn alẹ́ yìí táyà ń pera yín láfẹ́nifẹ́re àtàgbàgbà ilẹ̀ Yorùbá wọn ò forí ti yín náà mú ọ̀ya ẹ jáde báyìí Buhari ti ní káwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n mọ̀ lo AK-47 àmọ́ àwọn tilẹ̀ Haúsá lè lò ọ̀ya ẹja jáde ẹja fẹ̀hónú hàn mú ní jáde ṣerú ẹ̀ láíláí à ń pera wa lásìwájú ilẹ̀ Yorùbá à ń pera wa láfẹ́nifẹ́re gbogbo títì ó bàjẹ́ tán ṣe nǹkan kan ẹ dákọ̀ títì ojú ọ̀nà títì ìjọba àpapọ̀ nílẹ̀ Yorùbá tó yanjú pé títì ní o láti ìlú kan o dé ìlú kejì ìjọba àpapọ̀ ló ṣe tó sì yanjú ìbọn ọmọ wa ní Fáṣọlá ti ń bẹ́ẹ̀ àbí ṣé Fúlàní Fáṣọlá ẹ̀wà dákọ̀ àní títì ẹyọ kan báyìí ẹyọ kan láti ìlú kan o lọ sí ìlú kejì níjọ́ kan àwọn road safety wọ́n dúró ní ojú ọ̀nà kan èmi bá tó ń bá wọn ọ̀nà yín kọ́ ni bíi gómìnà àná ló ṣe state road ni wọ́n bá gbé ìgbégi wá pé ojú ọ̀nà wà láwa o a kàn gbọ́dọ̀ pàmì lóòótọ́ state ló ṣe federal road ni sẹ́rí nǹkan ọ̀dà ẹ wo gbogbo tí Ṣèyí Mákindé náà ṣe gbogbo táwọn gómìnà wa ń ṣe káàkiri ṣé wọ́n wàá fílẹ̀ wọ́n mọ òun náà gbàjọba àpapọ̀ ṣe tí sì gbẹ̀mí àwọn èèyàn. ẹ lọ wo ọ̀nà Ìbàdàn sí Ọ̀yọ́ ibì kan bẹ́ẹ̀ kó tó giri wo ní tí ọkọ̀ bá jábẹ̀ ọ̀pá nínú ẹ wo iye ẹ̀mí tí ń ṣòfò ń bẹ̀ ìjọba àpapọ̀ láwọn tí ń mọ́nítọ̀ ọ̀nà kò sí nǹkan kan àdáradá náà ni ẹ̀gbọ́n iye ẹ̀mí tí ń ṣòfò látàrọ ọ̀nà lójoojúmọ́ jákèjádò ilẹ̀ Yorùbá ìbáwọn nígbà mo ń pariwo ẹnìkan pè mí nígbà ọ̀nà Ìlọrin sí Jẹ́bà ẹ̀mí àlọrin lọ́gbà tẹ́sí lẹ́wọ́ rẹ̀ mápò kí Fáṣọlá ó tó yarí kó tó lọ bá Buhari kí Buhari ó tó pè pé àgbọ̀n Ọ̀yọ́ àwọ̀dì rẹ̀ kí wọ́n tó wá lọ sí ọ̀nà Obama ti ṣe ọ̀nà Ifẹ̀ nígbà wọ́n fẹ́ sọ Ìbàdàn sí Ifẹ̀ di oníbejì ṣèbọn bá wa kan bẹ́ẹ̀nù àwọn tó gba ọ̀nà páńpẹ́ ikú kọ́ ló ṣe òun náà sì ti kú báyìí yóò lọ pàdé pẹ̀lú Ọlọ́run mọ iye ẹ̀mí tó ṣòfò lójú ọ̀nà
níbi tọ́nà ò ti dá odidi ọba náà nù nílẹ̀ Yorùbá ìwé lànà àbí tábàdákẹ́tà bá fẹ́ sọnù ìwé lànà ríran nínú ibi kọ́ńtrátì gbóyin gbà wọ́n máa gbé talẹ̀ bí àwọn sọ yọ̀mọ̀ sèwé yọ̀mọ̀ di wà ní ìwọ àbáláàbò ẹ̀múra sí ètò ẹ̀múra sí tí ń tán lé eégún ọdún bẹ́ẹ̀ bá mú jẹ láyé pé èyí lọ́ba Ọlọ́run lọ́yàn yín bẹ́ẹ̀ àní bí yín àmọ́ Ọlọ́run tí ó bí yín ó bí yín ẹ̀sìn ọ̀run ọ̀sẹ̀ tó tayé lọ dáradára náà ò gbọ́dọ̀ kankan ọ̀yanjú ẹ wo ọ̀nà wọn ò rí nǹkan kan sí ń gbẹ̀mí àwọn èèyàn débi wípé ó sì gbé odidi mọ́tò ó gbé jù sínú odò ó sì wọ́ lọ gbogbo àwọn tó wà ń bẹ̀ sì parẹ́ kò sí nǹkan kan kí lọ́kàn wá pẹ̀lú CCTV kámẹ́rà kò sí àmì kankan àwọn èèbó ń bẹ lọ́hùn tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ wọ́n ti fi sí gbogbo ibi bíríìjì wọ́n ti mọ̀ pé nǹkan kan ti ń bẹ ń bì kámẹ́rà ń bẹ ń bẹ̀ nẹ́tíwọ̀kì pàápàá kódà kómi ọ̀rọ̀ sínú fóònù dọ́là wọ́n mọ̀ yí pé ibi bí bàbá ilé nǹkan kan wà tíráàkà wà lára mọ́tò gbogbo ẹ̀ ẹ̀bí Nàìjíríà ni ìjọba ọ̀hún dà àwọn ìjọba apààyàn náà kọ́ la ní ìjọba apààyàn sì lè pa wá tán lẹ́yìn náà ó fi kú àwa lágbẹ̀yìn má gbẹ̀yìn lágbá lédì nké àwa lágbẹ̀yìn pẹ̀lú ògo Ọlọ́run bá ṣe pé ròyìn ni pé ká kú tán àwa lágbẹ̀yìn torí náà mo kí gbogbo ọmọ ìlú Ìlọrin àti olùgbé Ìlọrin àti olólùfẹ́ ìlú Ìlọrin àti gbogbo àwọn ẹlẹ́sìn Islam tó akọ aráfẹ́ra kù Sheikh Abdulgani Àbùtó ó ti lọ ẹ ń bá mọ Sheikh Abdulgani Àbùtó dáadáa pàápàá ìwé èmi tó ṣe yí pé ká sọ yí pé 25 years ní tí mo ti mọ Sheikh Abdulgani Àbùtó pẹ̀lú ìlànà tí wọ́n gbà ṣe wáàsí ó yàtọ̀ pátápátá tó bá ti gbọ́ wáàsí ọmọ pé ó yàtọ̀ náà ló jẹ́ kí n play rẹ̀ fún wa nígbà Sheikh Àbùtó ló ń ṣe wáàsí ohun kò pé méjì ohun Àbùtó ò pé méjì ṣùgbọ́n bá a ṣe wáyé páàrí láàrin Sheikh Àbùtó ó ti lọ. James ti máa jáde lẹ́nu àwọn tá a mọ iye rẹ̀ yóò máa wá jáde sí inú òkun náà kàkàkà ọlọ́run mọ̀ pé tiwa níyà. ọmọ ìjà bùwà rẹ̀. làbá àmì tó bá ṣe pé bá a bá ti kú tá a bá ti kú tó bá ṣe pé wọ́n pa wá tì ló ṣe pé tán ikú ni ìbá jẹ́ ìsinmi fún gbogbo àlàyé. ikú ni ìbá jẹ́ ìsinmi. walakinna idha mitna bu'ithna wa nus'alu ba'dahu an kulli shay'in. walakinna. nínú àwọn àáfàá nígbà tí bàbá wa Sheikh Kamalidin Alhaji àgbà tí wọ́n ń bẹ láyé nínú àwọn àáfàá tí wọ́n ròyìn tó ṣe pé àwọn ọmọ ẹgbẹ́ ọjọ́ ọ̀la ni onímọ̀ ni Sheikh wa Abdulgani Àbùtó yìí ọ̀kan pàtàkì ni adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó sì wọ́n tó lè ṣe ó lápa lára àwọn èèyàn ó káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ó taari ìbẹ̀rù Ọlọ́run sọ́kà àwọn èèyàn kọ́lọ́run tó ní ọlọ́jọ́ dé àti sin Sheikh Abdulgani Àbùtó lónìí nílùú Ìlọrin ní ìlànà ẹ̀sìn Islam ṣùgbọ́n ìjọba ẹ̀yin nu Ọlọ́run tàǹdìtàǹdì lánàá rọrùn pé kò lè jó èwo ni tó bọ́ bẹ́ẹ̀. Ìlọrin Kwara State ó ju gbogbo ilẹ̀ Ìgbò lọ gbogbo South East Kwara State jù lọ níbo wá lọ́rọ̀ ajé ìpínlẹ̀ Kwara wà èló ní wọlé nípínlẹ̀ Kwara èló ní wọlé níbo lẹ̀ ń kó sí Sàràkí wá kó ọlọ ó tó fi kàn bẹ̀ ìhun náà tó kó kí wọ́n tó gbọ́n yọ ìwọ̀tọ̀ wá wà níbẹ̀ lónìí ta rò pé sábàrámánì Abdulrasaq kọ ta rò pé ó ṣe dáadáa ẹ̀yin inú Ọlọ́run ẹ múra sí i ṣe bá rò pé ẹ bá gbọ́n tẹ bá sọ pé àwọn àáfàá kan fi yín lọ́kàn balẹ̀ pé kò sí ìṣirò lọ́run ẹ jẹsẹ̀ bàn ìyà lọ́run àáfàá kan òun gẹ̀ẹ́sẹ̀ lójú òun gẹ̀ẹ́sì mọ ibi tọ́rọ̀ mọ́ ọjà sí náà àbí a wà ní classroom à ń ṣe ẹ̀sáàmù lọ́wọ́ mo wá sọ fún ọgbẹ́ jẹ́ ń parí jẹ́ nǹkan pépà tèmi tán sẹ́mi gẹ̀ẹ́sì mọ́ tí màá gbà tó bá wù yín
أإذا متنا بعثنا ونسأل بعده عن كل شيء. Gbogbo tá a ṣe táwọn rántí mọ́. Àwọn ẹ̀ṣẹ̀ tá a wò ó. Bọ́lá wo bá tẹ̀ wá máa béèrè yìí ni ó máa béèrè. Ibi àwọn apààyàn bẹ́ẹ̀. Ibi àwọn bí àwọn gómìnà wa. Inú wa yóò máa gbé dákúdákú. Yóò wá gbé gbogbo ẹ̀ jáde kedere. Tí ò sí bójúbójú mọ́. Bá wù yẹn gbọ́, bá wù yẹn má gbọ́. Àti bó o lówó, bó o lówó, bó o rí jẹ, bó o rí jẹ, bó o nípò, bó o nípò, bó o rí gbàlò, bó o rí gbàlò. Á kú, á fàyè lẹ̀. Túláàsì ni káwò ó sì kú. Káwọn bí o tún lè dìde. Túláàsì ni. Àìríjú bítà kan ọ̀yẹ́. Gbogbo ọgbọ́n, gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ àwọn òyìnbó, gbogbo ìmọ̀ ẹ̀rọ, mo ò rí ti kú ṣe. Mo ò rí pé kéèyàn ọmọ dàgbà ṣe. Mo ò rí ṣe. Mo ò rí ṣe pé kéèyàn ọmọ dògbó. Mo ò rí ṣe. Kó wá tó wá bèrè tàṣe pé ikú olórí jorí lọ. Tí ọba tó bá ṣe pa ikú láyé o, àbábá Muhammadu, àbábá Muhammada, ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàjì, àwa ò bá rú ẹ̀ láyé mọ́. Àwọn bàbá wa dà, àwọn akọni tá à ń ròyìn dà, Àfọ̀njá dà, Ládẹrin dà, Alùgbé dà, Pàṣín dà, Olúyọ̀lé Ìbàdàn dà, Ògèdèǹgbé dà, Fábòmí Òkè Mẹ̀sí dà, Ògèdèǹgbé Agbógungbòrò lẹ̀jẹ̀ṣà dà, Sódẹkẹ́ Abẹ́òkúta dà, Lísàbí ilẹ̀ Ẹ̀gbá dà, Ayíkándú Balógun Abẹ́òkúta dà. Àwọn dà. Kẹ̀rẹ̀ ńkọ́ nílẹ̀ Rẹ́mọ Ìparà ó ń dà. Balógun Kúkú dà. Kúrúnmí ó ń dà. Ààrẹ Ọ̀nà Kakanfò ó ń dà. Tóyèjì Àkàndé Alébíoṣù dà. Látòsà dà. Akíntọ́lá dà. MKO Abíọ́lá dà. Ikú tó pa wọ́n náà ni ó pa mí, ni ó pa wọ́n náà níjọ́ kan. Wọn ò nẹ́jà lọ, àsìkò wọn ikú náà ni ò járe wọn mọ́. Bí ikú ò sí ní járe mi àti ẹmọ náà níjọ́ kan náà ní ká sí dáadáa, ká sì lápa. Iná ẹ̀wọ̀n kan, ìjọba sàn waste. Gbogbo nǹkan ẹ bá dé hospital náà kò sóògùn. Ẹ bá dé hospital náà àwọn nọ́ọ̀sì tẹ́ bá bẹ́ẹ̀ kó àti ìwà àmọ́ tó dé. Àwọn ara wa náà tún lọ táwọn. Ìjọba ń sanwó fún wọn o. Owó tí ìjọba sì ń san fún àwọn nọ́ọ̀sì ni pé ẹ tọ́jú àwọn èèyàn ṣe dáadáa sí wọn. Tí èèyàn bá dé hospital wa, àfiwọ́ tẹ́ bá mọ̀ pọ̀ jẹ́ èèyàn ni wọ́n pẹ̀lẹ́. Sáyẹ̀sì bó o bá ṣe rí náà wọ́n ó ṣe wọ̀n. Kí alátakọ̀ wa máa lọ, ó ń kiri ata lọ ní o. Kọ́kànlé hospital ní ẹjọ́ ẹ bá wọ ọmọ mi ọ̀fẹ́ rẹ̀ díẹ̀ ni tí wọ́n ti ẹ̀kọ́ pọ́nlé màdámù ẹ̀pẹ̀lẹ́ kú àtàárọ̀ tẹ́ bá lómi ẹ fún lómi kó mu. Ẹ bá lè fún ní mìíràn mu ẹ̀pẹ̀lẹ́ màdámù ẹsẹ̀ kó bá yẹn fún wa lómi kí wọ́n fún yín lómi ẹ jókòó ẹ̀pẹ̀lẹ́ ẹjábá yín wù. N ò ní sàpọ́nlé wọ́n wà máa ṣe máa ẹ ti ń gbọ́ rí ọmọ yìí pé òrùn kí ọmọ òdìdì ni ìyá tiẹ̀ náà ń pọ̀ sẹ́yìn kiri ọjà ni ẹgbórí rẹ pé ìbárọ̀ fún ẹni tó rè ìgbín tó lòun rè ẹ̀rọ ìbárọ̀ fún gbin ajáde ńlé àwa pínra wa lé lórí iṣẹ́ ibi tá a bá fi ọ sí àpọ́nlé fún yàn ṣiṣẹ́ náà dáadáa nígbà wọn ní lọ́dọọdún 10,000 doctor 10,000 àwọn doctor wa ní kú Nàìjíríà tí ń sá lọ lọ́dọọdún bóun ò sí ní sá lọ èmi gan rọ́nà kí n mọ́ sá lọ síbi tẹ́ ti ń pa wá ń pakópa iná ọ̀nà ọ̀dà Boko Haram ó ṣe tiẹ̀ Fúlàní ó ṣe tiẹ̀ Ìgbò ó kìnnáàbù àwọn ológun owó ọmọ ilẹ̀ Yorùbá ó ṣe tiwọn àwọn elétùtù ọmọ ilẹ̀ Yorùbá ó ṣe tiwọn kí níbo la fẹ́ sá sí bá a tó fowó sí báǹkì ìjọba Nàìjíríà ọmọdé ṣe ń jáwó wa àtàwọn bank manager ìjákújà wọn ń jáwó wa kí ló dé àsìkò ilé yóò sí tẹ́lẹ̀ bọ́ ọ bá fowó báàgì yẹn fi ibẹ̀ náà lọ́ọ̀bà nísìnyí ìjákújà wọn ń já owó àwọn ọ̀wá jèrè mọ́ wọ́n ń ṣọ́ọ̀tì ní so àwọn aláwàá wa máa san nígbà bá já 20 naira lójúmọ́ kan tẹ́ ń já lórí èèyàn bíi 1 million mọye tí wọ́n rí ìgbà míì wọ́n fa 300 naira yọ federal government kìíní kan lórí kíni ẹ múra sí ìbẹ́ pàdé pẹ̀lú Ọlọ́run
ẹ pàdé pẹ̀lú Ọlọ́run, ẹ kó gbogbo olùbàjẹ́ dọ́là wá lọ òkè, náírà wá ń san ọwọ́ méjì fẹ́ẹ̀yàn kan, bí náírà ṣe káwó òkè fún dọ́là ní a sì níjọba. tó bá wù yẹn gbọ́, tó bá wù yẹn má gbọ́, àìwí ó sí àìgbọ́bùṣe agbọ́mọ̀gbà ní òkú tí ó jẹ́ ká o, àgbọ̀mọ̀gbà ní òkú tí ó jẹ́ ká. Ìjọba ilẹ̀ Yorùbá àti ìjọba Nàìjíríà lápapọ̀ ẹ mọ̀ jórí burúkú yà lọ́dọ̀ Ọlọ́run, ẹ jórí burúkú yà. ẹ jẹ́ kẹ́ẹ̀tì ẹ̀fẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ àjọ wò ó. Òṣèlú eléyìí tá a bẹ̀rẹ̀ yìí Lamade Sínà lọ́wọ́ kọ́ sí gómìnà Onda ikú ti pa ọ̀pá, ikú pa Lamade Sínà. Lẹ́yìn Lamade Sínà sẹ́nẹ́tọ̀ Rasidi Ládọjà lọ́gbà, bàbá ṣe ìdókòlọ́jẹ́ bàbá ogun. Lẹ́yìn tiwọn Akálà ọgbà, Akálà Onda ikú ti pa, ikú pa Akálà ọ̀pá. Akọ́nilé Ògbómọ̀ṣọ́, olójú àánú ọ̀fọ̀ Ògbómọ̀ṣọ́ là ikú pa pẹ̀lú àánú ẹ̀ tó ní ká nífẹ̀ẹ́ ìlú ẹni, ká nífẹ̀ẹ́ ìlú Ògbómọ̀ṣọ́, ikú pa Akálà pẹ̀lú ẹ̀. Lẹ́yìn Akálà ta lọ́gbà sẹ́nẹ́tọ̀ Isaac Ajímọ̀bí Onda, ìbí lẹ́yìn ọdún kan tó kúrò lórí àpèrè ikú pa Ajímọ̀bí. Wá sọ fún mi tí wọ́n bá ní kú ọ̀pẹ́ láyé ni o, ẹ̀mí ìrìn ó dínkù ni o, ọ̀pẹ́ kan ní kése níbi ibi tí bàbá wa Látìfù Jákàndé ni o, ó tètè kú ni o, ó sáà kú náà ni. Bí wọ́n bá ń kówó lórí ìjọba ẹ bá ń béèrè pé Sájímọ̀bí ráyè gbádùn rẹ̀ tó fi lọ. Àgbẹ̀ àṣèjọba àwa kó owó sọ́ráyè gbádùn rẹ̀. Ìjọba mọ̀ pé bí ń ti láyé nù. Báwo yẹn túlù ṣe, báwo yẹn wọ́n kó gbogbo kan sọmọ rẹ nínú ìbọn ní gbogbo àwọn olóṣèlú wálẹ̀ Yorùbá. Tẹ̀bádé tí kan bá ṣe yẹ irọ́ ni, ó nẹ̀kúnà olè ni wọ́n. Tẹ̀lé bá mú yeyeye kéèyàn ó sì mọ kárí gbọnú kọ́ máa ṣe bí agílí tí kọ́ olè náà ló lè jẹ́, kéèyàn ó sì mọ bùú bí kìnìún ọ̀pẹ ló lè. Báwo yẹn ṣe dáadáa, báwo yẹn mọ̀ ṣe dáadáa, ẹ máa gbé kọ́ńtrátì fáwọn ọ̀rẹ́ yín, fáwọn ìyàwó yín, ẹjọ́ máa pàpà pín. Nítorí ẹ kẹ́ ẹ ṣe ní 20 naira ẹ 100 naira lẹ́sẹ̀, ẹ kó sí ń bowó mọ́lẹ̀, ṣẹ́ lọ bá nu sàárè, ẹ̀ẹ́dọ̀ jẹrà pọ̀ ní dáradá òsì. Nígbà ìjọba Buhari ẹ̀sẹ̀ dé, àwọn whistleblower àbí kílẹ̀ máa ń pè lágbo, wọ́n ti mú wọn oníkòyé o, iye dọ́là báyìí ni wọ́n bá ń bẹ̀, ṣe rí nǹkan kan mọ́, wọn ò kówó mọ́ láti ìgbà náà, ó lè ti tán Nàìjíríà, ó lè ti tán. Ṣe gbọ́ nǹkan kan mọ́ láti ìgbà náà pé wọ́n mú wọn, ó lè ti tán Nàìjíríà bí. Báwo yẹn gbọ́, báwo yẹn mọ̀ gbọ́. Bákan náà torí àsìkò, pẹ̀lú ògo Ọlọ́run a wà ní ilé Ifẹ̀ òòyè, Ifẹ̀ ìdáyé, torí pé Ọ̀rànfẹ̀, ọdún Ọ̀rànfẹ̀ ti bẹ̀rẹ̀ ní ilé Ifẹ̀. Mo rò pé ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní inú àná, ṣùgbọ́n ọ̀la ọjọ́ kẹta gangan ni yóò fẹ̀jú, tí ó sì wà bẹ́ẹ̀ títí di 20 oṣù yìí, yóò wà bẹ́ẹ̀ títí di 20 oṣù yìí. Kí lẹ fẹ́ mọ̀ nípa Ọ̀rànfẹ̀? Ta ni Ọ̀rànfẹ̀? Kí ló tó pé orúkọ rẹ̀ ní Ifẹ̀ nínú? Ọ̀rànfẹ̀. Kí ló tó pé orúkọ rẹ̀ ní Ifẹ̀ nínú? Gbogbo ẹ̀ pátá iná ni a jẹ́ ká mọ̀ pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú àwọn ìwádìí. Àyè ṣí sílẹ̀ fún wa, àwa náà tó bá fẹ́ wá sí ilé Ifẹ̀ pàápàá ní ọjọ́ 4 ní ọjọ́ Tuesday ìgangan ni ká wá wo àrà, ká wá mọ̀ kí là ń pè ní Ọ̀rànfẹ̀ àti ìtàn Ọ̀rànfẹ̀ àti báwo ni ìpìlẹ̀ Ọ̀rànfẹ̀. Ilé Ifẹ̀ yóò gba èrò. Ẹ̀rí pé mo ti ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀, ìtawà wáyé wá sí ni pé ká wá ka aṣọ lójú aráyé, ká jẹ́ àmì ìtàn. Ọmọ Odùduwà àkọlóbí gbogbo wa. Odùduwà tẹ̀wọ̀n rọ̀, kò tẹ̀wọ̀n rọ̀, àlọ́ ni kò tẹ̀wọ̀n rọ̀. Ọlọ́run wá ní bu èpè fún Odùduwà kó wá dálé ayé. Ètò Odùduwà tí ò ju 1000 years lọ. Lọ sọ́dọ̀ àwọn Ọ̀rànfẹ̀ kẹ́ lọ pa àlọ́ létí wọn. Àyí náà ẹ mọ ibi tẹ́ ẹ ti lè pa àlọ́ yín, ẹni tí ò yé yín lẹ́ẹ̀mà bó lọ̀rọ̀ èèpẹ̀ àtàdìrẹ́ ṣe jẹ́ ilẹ̀ ẹ̀mà mo tó gbé mi
ọ̀rọ̀ èpè àtàdìrẹ àti ìkarahun ilẹ̀ ẹ̀mọ̀ wọ́n wá tẹ àwọn òrìṣà gbogbo wọn wá bá ọ̀rọ̀ wálé gbogbo àwọn tí wọ́n pàpà wá bí èmi sọ fún wa a ti jẹ ọba 97 nílé Ifẹ̀ kó tó kan Odùduwà 97 apá kan ní 93 àti jẹ nílé Ifẹ̀ kó tó kan Odùduwà torí náà a tún wà ní ilé Ifẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run a tún wà ní ilé Ifẹ̀ lọ́dọ̀ bàbá mi ọ̀sán gangan wàm a wà ní ilé Ifẹ̀ èmi ò ní kú ẹ̀yin ò ní kú etí tẹ́ fi ń gbọ́ mi etí yóò ní di ojú tẹ́ fi ń wò mí ojú yóò ní fọ́ pẹ̀lú ògo Ọlọ́run a wà ní ilé Ifẹ̀ ní lọ́la pẹ̀lú ògo Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run ọgbẹ́ tẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún ètò yìí ètò wa ìtàn Yorùbá ní bínú ni bó ṣe gbà bẹ́ẹ̀ lálẹ́ ẹni ẹ rí i pé ara ọ̀gbá dáadáa torí pé ikú tí pọ̀jù bẹ́ẹ̀ ni òwe ńlá ní pa fún ni irú àwa náà iṣẹ́ kárìn ká lọ káàkiri là ń ṣe ká tó wá sọ pé onímọ̀ tó wá ń lọ tó ń jagun sójú ọ̀nà ẹ̀sìn nípa ti wáàsí tó lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ọmọ ìlú Ìlọrin o sí kí gbogbo mùsùlùmí Ọlọ́run bá wa ṣẹ̀mọ́ bẹ́ẹ̀ torí náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn tá a ṣe àtìlẹ́yìn tó ráwọn kan dìde tí wọ́n ṣe àtìlẹ́yìn fún ìrìn àjò tá à ń lọ fún iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ tá a bẹ̀rẹ̀ ní ọ̀la àwọn àdàtà bá fẹ́ dá sí ẹjá pè mí sórí òǹkà ẹ̀rọ mi lórí +234 8023 687432 bàbá mi Bámidélé àkúmúra Aare tí ẹ̀yin náà kẹ́ bá wa dá sí o Aare tí ẹ̀yin náà pẹ̀lú ògo ọ̀la náà ni à ń lọ àwọn òṣìṣẹ́ aláàbò àti kàn sí wọn ààbò tó péjú bẹ́ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ẹ mọ̀ pé lásìkò tá a wà yìí ìrìn àjò ó gba ọgbọ́n sì gba ẹgẹ́ ẹ̀ẹ́dì tẹ́ bá wò láti ìgbà tó náà ti bẹ̀rẹ̀ gbogbo ìrìn àjò ká máa lọ fún iṣẹ́ ìwádìí nígbà tí ògùn tí wọ́n sọ fún náà ni pé àsìkò yìí ká máa rìn tìfura nílẹ̀ Yorùbá nínú lẹ́tọ̀ fẹ́ kílẹ̀ Yorùbá orí náà ni tá a bá sùn ká máa jílẹ̀ kọ̀ọ̀kan ẹ̀yìn bá gbọ́ pẹ́rẹ́ lásán ikú bá rú kan ní ilé ẹ̀gbọ́n ti máa bẹ lómi gbẹ́sẹ̀ gbọ́ ẹsẹ̀ lẹ́yìn wíńdò rẹ̀ ọ̀gùn ni bájà kọjá lásán tí èyí sàmú Ọlọ́run ṣàánú wa nílẹ̀ Yorùbá tó títí bàtà tó pàdé ní ilé Ifẹ̀ òòyì níbi ojúmọ́ ti ń mọ́ wá èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Laji Abbas ní sọ fún wa pé ejò kan ò ní wọ́ọ̀rù rẹ̀ pé láyè kó dúró lẹ́ẹ̀kan sí òkèrè ọ̀tá pè mí sí ni 08023687432 ẹ̀dẹ̀ bá fẹ́ bá wa dá sí i yálà àti stúdíò wa ni o àbí ti ìrìn àjò tá a bẹ̀rẹ̀. Ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn báyìí asọ̀tàn lóye o iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí èyí tó tọ́ sí ẹ Ààrẹ òkìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ Ààrẹ òkìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ ń pátá ìwọ nà asọ̀tàn gboyè ìwọ lọ́rùn fún. Torí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ tó.